بسم الله الرحمن الرحيم ويسألونك عن ذي القرنين ويسألونك عن ذي القرنين قل سأتلو عليه منه الذكرى قل سأتلو عليكم منه الذكرى إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا آتيناه من كل شيء سببا فأتبع سببا فاتبع سببا بسم الله الرحمن الرحيم وتفقد الطير وقال ما لي لا أرى الهدى أم كان من الغائبين لأعذبنه عذابا شديدا أو لأسفنه بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين إني فزين لهم الشيطان أعمالهم فصدهم عن سبيل فهم لا يهتدون فهم لا يهتدون ألا يسجدوا لله الذي يخرج القمر في السماوات والأرض ويعلم ما تخفون وما تعلنون الله قال سننظر أصدقت أم كنت من الكاذبين اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين قالت يا أيها الملأ أفتوني بأمري ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو قوة وأولو بأس شديد وليروا إليك وزوري وساءت أمرين قالت إن الملوك إذا دخلوا قرية يفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون وإني مرسلة إليهم بهدية ونظرة ببيت المرسلون فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل
فافتوني يا أيها الملأ أيكم يأتيني بأشياء قبل أن يأتوني مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تأتيني من مقامك وإني عليه قوي أمين قال الذي عنده العلم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستكبرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر وأم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي يا أيها النبي يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين يا أيها النبي وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين لا إله إلا الله
ثم
máa fi ká bá ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́ ọba. Ọjọ́ ti lọ púpọ̀. Wàá ní ìgbà tó kù máa lẹ́yìn àdúrà àfọ́jọ̀gbọ́. Oníkàdúgbò pẹ̀lọ́mọ ọba àdìmọ̀lẹ́ ṣe. Ọba tí kì máa yí ìwòjú ẹnìkan kan. Ó tó ṣe fífẹ́ ẹ̀dá rẹ̀ bó ti fẹ́. Ìbá àfàwé ìyá. Ìbá òjò ìbá wa. Adúpẹ́ fọ́lọ́ ọpẹ́ lọ́yẹ̀ kájú mo ká àgbàlagbà láti ibi tí ó ti bẹ̀rẹ̀ débi tó dé mo ní bàbá wa àbúrílọ̀ wọ́n máa kí àbẹ́ ìjọ ìlú yẹn kó sùn kí ni tó fọ́ bá sẹ́yìn ká o bọ́lá bá gbé tí yẹn ọ̀nà tí yẹn náà jọ mi náà ẹ̀kú sùn náà wọ́n kì láì ṣe àdéhùn mo kí bàbá àbúrílọ̀ mo kí sẹ́wọ̀ Usman wọ́n á kí bàbá wa olóko títí wọ́n á kí sẹ́wọ̀ yáyà Amin láti ìlú Ghana Accra ẹni bàbá ń bẹ́ẹ̀ ní ma yẹ sẹ́wọ̀ yáyà Amin ju bí wọ́n ṣe jù kóhùn lọ àbábà kọ́ra hídímà pé wọ́n gbà pé àyíká wà àyíkọ́ yẹ ká fún àwọn wà ní sẹ́wọ̀ Usman sáré mọ́tò
Ọlọ́mọsáde bàbá ń gbogbo. Àdúrà ní àṣẹ ẹrù tó sì sì dáwà yìí. Ní ọ̀dọ́ kọ́ ìfá ti àwọn ẹ̀mí sí wájú pé oníṣẹ́ bẹ̀rẹ̀. Ayé àdàkùn lọ ìrìn sí. Láti gbogbo ẹ̀yọ́ obìnrin láti kéde lẹ̀. Wọ́n kí ìyàwó mi tájú ń bọ̀ láti rẹ̀. Lẹ́yìn tí ó dé yìí, àlùkò tó léwu ni o, ọlọ́mọdé àtọ́ ṣàwátì. Máa kọjá sí àdúrà, àmọ́ràn mi nìkan bẹ tó sopọ̀ tí mo fẹ́ kọjá lẹ̀. Tíra tí Dr. Abdul ṣe tọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àlọ́kù pẹ̀lẹ́sàn ká. Dẹ́gẹ́sàn àmọ́ tó bí mi ni mo fún. Ayé àdàkùn lọ ìrìn sí. Olùmọ̀ rántí àwọn ọjà ayé kan sẹ́yìn táwọn bá yọ ìlú. Àwọn ẹni sọ fún mi ó yé ìyá náà bá yọ ìlú. Lẹ́yìn wàhálà tọ́lọ̀ ti jẹ́ ìdí pé gbogbo abẹ́ abẹ́lú sí nílò ọmọ ó ti kọ́ náà pàá. Bí ìbámu bàtú sí wàhálà bọ́sà ọ̀gbọ́n bára lọ pé kìí á tó nínú. Àmẹ́yìn tí ọ̀rọ̀ àkọ́ sojú mi. Àti bẹ̀rù ti fẹ́ràn tí máa wọ́pọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn afá. Bẹ̀tì àwọn afá tọ́ba wọ́pọ̀ ọlọ́run lọ́dọ̀ àwọn owó olóko lọ. Tí wọ́n fún ọ ní ìkànnì. Ọba lọ́dọ̀ àwọn afá nílọrin lọ́wọ́ wa wá nílé. Wọ́n wá sọ ọmọ pé kí ló dé àgbà wa. Wọ́n ní owó mo fẹ́ wọ́pọ̀ ọlọ́run kan wọ́n ní owó wa. Ọgbà náà ni kí wọ́n ní ti owó. Àwọn náà ẹni kó fún àwọn olóró rẹ̀. Yóò lọ kó aṣọ rẹ̀ yóò lọ ta. Wájú adáyá lẹ́yìn yẹn fi ń wù wá. Ibẹ̀ lọ kó fún ọdún fún ọ. Wọ́n ní wọ́n ti sà láti tún lọ bìkan ọdún kúrò kọ́ ọlọ́run kan máa ń dé. Yọ̀ọ́ ní lójú ọkọ̀ ọlọ́run náà fún lóko ọlọ́run kan nìkan kan máa ń dà. Ẹnì kan jẹ́ lówó lówó ni wà. Yọ̀ọ́ tún wọlé ìjọba tó sàn díẹ̀ yóò tún tà. Àwọn àjọ àgbà tó ní ìnáwó kọ́ ọlọ́run kàkà ó sì yí lọ yé. Tó wá di gbogbo ọjọ́ yóò mú àmìs. Mo ní àtúntò àti ìmọ̀ àwọn àgbà náà nínú àwọn olùsọ rẹ̀ lọ sí ayé kúlọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ máa ń bá rẹ̀. Wọ́n bá ti wá fọ àtúntò tí mo lọ fẹ́ sí ayégbé wa. Onímọ̀ kọ sílẹ̀ lọ́rọ̀ àwọn sàdúrà sí. Ọlọ́run fọwọ́n mi láti wákà. Ọlọ́run ṣe gbà ọlọ́run ṣe ká sàdúrà. Ó ní wákàtí tí mo yá ọ̀tọ́jú ìlú pamọ́. Ájọ́ kan máa bì á nìyí. Ese dáìsẹ́ báyìí. Ní mo fẹ́ kí ẹ̀ka láyé mi. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. Bí àwọn ìjọba ṣe fún mi, bẹ́ẹ̀ lọ́wọ́ ṣe fẹ́ ìkọ̀ọ̀kan. Àjọba àbúrò àti ilé ìmọ̀nù àtàkùnlá yìí tiẹ̀ pọ̀ jù. Báwo ni pé ọdún àpẹjù mọ́lù pẹ̀lú àìmọye àwọn ìṣẹ̀lẹ̀ tó ti kọjá. Bàbá ẹni máa lọ bí àwájà ẹni ẹni ọmọ iṣẹ́ ọlọ́run lọ́tì ẹ̀ bó ti sàwọn àtàwọn náà ní ìwé ìwọ̀n oníṣẹ́ ọdún láti iṣẹ́ ọlọ́run lọ́tì ẹ̀. Orí mi kí n sùn ní ìlú sùn ní gẹ́gẹ́ tí ìṣẹ̀lẹ̀ máa bọ́ wọn bá sọ̀rọ̀. Wọ́n á di pé tí ìyá náà ń yí ọ̀sẹ̀. Ó bá gbé màá ní ìlú àlàálà. Èyí tó jáde lójú ayé ẹ̀yẹ ló dẹ́kẹ́tì ẹ̀ sí. Number 2. Nínú bàbá wọn tí a yà ìwà Nabi Muhammad. Ọ wà nínú ẹ̀. Tọ́ba ìwà Nabi yẹn. Àwọn náà sọ bí àgbẹ̀rẹ̀. Máa wá yọ ìwọ̀ yẹn. Ọ wá mísí méjì ọ̀tọ̀ ní bíríìtì. Ọ̀tọ̀ ní ráìtì. Ẹ̀ta bá ní àfún ní ráìtì ká. Ó yẹ ká máa kí ní bíríìtì ẹ̀yẹ. Tó ṣe fún wa tá a fẹ́ fún níwọ̀. Afẹ́fà nẹ́bí láwọn àyẹ̀wò káàkiri. Kí ni tá a nẹ́bí sí fún wa? Òun ló bí ti dọ́kítọ̀ ń lọ yẹn.
tó wá rí bẹ̀ yí pé ìwà nábì mo fẹ́ sọ kí wọ́n bá a dá sílẹ̀ àdúrà wá sàlátì lọ́gbẹ̀yìn ìwọ̀ta fún àdúrà mi. àtẹ́yọ̀dà àti ìbẹ̀rẹ̀ látọ̀dọ̀ nábì tí mo kọ́kọ́ rí pé àtà yà sí ní ìpè àmúṣà nàbí ìnáníyà làátà màsàbí ó sì rí ẹ̀dí nínú ìdáyà sẹ́yìn wátàtà àdìní hànánú wà lẹ́bí kún àmísìkì ní tàrámà bálàbí àgàyà mi sí nínú ṣe ìtọ́lá lóko. ó ní tó bí orí ìjọba ìbàbá fẹ́ tó dá ọlọ́run yá sí àṣà mi. Bàbá sùúrù kò sí pé. Ọba bàbá fún àfáà náà ní sẹ́yìn àìsàn ọmọ sí báyìí nígbà wà àìsàn máa ń lọ bá mi tọ̀. àmọ́ tí kò bá pé ọdún mẹ́wàá wọ́n padà wá ní àsárá tó káàdì bàbá sọ jù lọ kò sí lé. أيادكم الله بنصره الله Wah, nama bapak sorry baik, Melina, oke, kau dah kira, mana musim jip boleh, biar baru dia wajib, logo itu, foto gaya obat ni mesti tahu. Dia sorry, betul ni wajib, mesti latih sorry. Ada makanan dulu, mana ada kalau, mana ya Yusuf kita lagi. Kita lebih kuat sih. Kita lewat Kusil kita lebih kuat sih. Imam inu abai dulu. Ní ti máa ń ọ̀rọ̀ ayé àwọn ọmọ ọmọ máa ń kọjú rẹ̀ ní pé àfáàdì sọ fún yí pé ó sì kìtà àtẹ̀kọ́ wà tẹ̀. wọ́n ti sọ bẹ́ẹ̀ fún mi ṣé ìdílé sọ bẹ́ẹ̀ fún mi. wọ́n dà pa iṣẹ́ sáyé tọ́kọ iṣẹ́ ṣé wàá fáwọn ẹni rẹ̀ kọjá sí ọ̀nà wọ́n fi ọ̀rọ̀ iṣẹ́ tẹ̀. àwọn tó ń ṣe báyìí ní pé Ìlọrin ìlú àfáàní. àwọn mìíràn wà ní ọlọ́run bá ń bẹ́ ń bẹ́ wọ́n ti tẹ̀ wá. ọ̀rọ̀ fún mi láti wọnú ìlú náà. wọ́n bá gbọ́ pé wọ́n bẹ̀rẹ̀ kó lókè. wọ́n ti wọ́n sẹ́yìn wọ̀dé àwọn máa ń sẹ́yìn tí mo ní yí tí wà ní ṣé Ibrahim àdéhùn èyí tí mo fún ọ òótọ́ ní àdéhùn. Wọ́n tọ́ tó bá jọ kó tọ́ ni wà á fẹ́. Wọ́n á tí ọ̀rọ̀ bàbá tó ń gbé ó sì ti dára ní ìwà tí wà á lè náà ó máa sọ sí ìyá ìyá máa fún ní confidence. Mi ò rẹ́jà tó kù láyà àfọlọ́wọ́ àfẹ́yìn tí máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ti fi bẹ́ẹ̀. Bàbá wa fọ̀rọ̀ yìí, bàbá ni mo ṣe ọsọ yìí. Èmi ń bẹ̀, ìwọ náà máa bẹ̀. Èmi ọmọ ọgbọ bẹ̀, ìwọ náà sì máa bẹ̀.
kó lè sọ pé èyí ẹ̀dá wa ló ka ọdún mẹ́wàá bàbá tó bá kà. ìyẹn wá yẹ kọ́lá bá àkọ́kọ́ wọn pẹ̀lú rẹ̀ kó o ti lọ èmi ṣe tẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ jẹ́jẹ́ mo sì lò kó wọ́n lọ pẹ̀lú rẹ̀ àtàyà ní sí kí n lò sí. Ababakiri aleka sitoti oni bebi rejo bisi o idi ko na sita sira na na fikira do baina inna azazika adam baina ababakiri aleka sitoti latari ani ni ani urwati naam yawma yazidu anara tó bá ti pa nàbì yá tí mo pèsè tìjáni tí mo pèsè ibrahim mo wá fẹ́ tó sí ní ebi máa mo pe Gàzálì mo wá ní bàbá kí ló dé mo wá ti papọ̀ bàbá ní wọ́n papọ̀ níbi owó kan ní àràfin kan ní àràfin náà ní ọ̀hún ọba ló fi yọ tí ń jẹ́ rú jáde kí àràfin náà alif bá mímà alisọ̀dì bẹ́ẹ̀ ni alif bá mímara alisọ̀dì alifilamlam alisọ̀dì ìsinmi náà ni dájọ́ máa sọ pé Mustapha. yàrá sí ẹ̀kọ́ náà sálẹ̀ àmàdàlẹ́fà ṣe ti dáadé àbàdé wà ní tàwọ̀lá ìyàsílẹ̀ ìyàtìlá wà Gàzálì sọ̀rọ̀ ìgbẹ́jọ́ látinà fàmùkàwé bàbá àgbẹ̀wò lẹ́sìn mọ́ wẹ́n àṣírà gbẹ̀gàdé ẹ̀sìn àgbọ̀mọ́ àṣìkèlà mọ́ màrìdá ọkọ̀ àti lójú ọmọ bàbá mi lójú ìbòjì ó wá jẹ́ kí n wòye bàbá tó wá bí mi náà wọ́n á mọ̀ níbi ibi tó ṣe láyé wọ́n mọ̀ fìtínà tó ṣe láyé wọ́n mọ̀ wàhálà tó ṣe láyé ní yẹ́sì wọ́n má yí mẹ́yìn tó sọ̀tọ̀ bọ́ ti gbé ó débi tọ̀ lọ́nà ìtọ́nà náà bá wá sí láyé mi tó wá ẹgbẹ́ sẹ́ wọ́n bàbá mi lọ́nà ní wọ́n gà sáfà
lórí Ádámù fàtínà nítorí jẹ́ Ádámù ọwọ́ ọbẹ̀ ni pé nígbà àgbà nílé tábẹ́ nílò tí Ádámù lókè méjì lẹ́yìn bàbá tó wa oní ẹ̀gbọ́n mi gbogbo yẹn bá gbá ọgbàrá àbọ̀ òní bá gbà kọ́ sí Ádámù bàbá wọ́n bà kọ́lá kò ní fún kọkùn alájà Ádámù àkọ́rọ̀ padà mẹ́ lóṣù padà nígbà wa wà nínú ọdún kékeré tí Ádámù bá dé àmà bàbá tó gbá náà nílé yìí alájẹ kó ṣé Ádámù náà ní àmọ̀rọ̀ tí yìí àwọn ọmọ kó amára wọn á ní tí yọkùn délẹ̀ yìí wọn á jáde yàrá lólu wọn á dé sí sùúrù lè lọ́dọ̀ sí Ádámù wọn á dé wọn bá wọn jẹun wọn mú kíra níwọ̀ rẹ̀ yàrá sọ náà ẹ dé ìgbà àti báwo lẹ yẹ bí ẹsẹ ìgbà àti jáde wọn bí a mo ti sọ̀rọ̀ yíyẹ kan yìí mo tún tún dá kan yìí. ọ̀nà tí yọrọ mi àti yọrí ẹ̀ tí alhamdulillah wọn ní sẹ̀fìrì wọn bá wọn kẹ́ ẹ gbé ní ìjọba àbájáde faransé lọ sọ́sí ọ̀ báwo lẹ́wọ̀ ayé bí ẹ̀ mìíràn ní nàrà màbí ń bọ́lá fẹ́ wọ̀ wọlé wo ló tún kàlẹ́ yìí ta kàyé ọ̀gbọ́n àlọ́rí bá rẹ̀ yìí bá ní bọ́lá kàjú lọ́wọ́ ọ̀ lẹ́wọ̀ àti ní nàrà màbí àbá yìí bẹ́ẹ̀ ọ̀já kéèlọ̀ yẹ ẹnu ọmọ ti bọ̀ wọ́n ní bàbá àbúrò ìjọ ẹ̀sọ́ ọ̀nà sí wọ́n ní kò sí nígbà tó ìní mo mú wá wọ́n á lọ sílẹ̀ lábá nígbà òun lọ kọ́ máa fẹ́ sẹ́mọ̀ rẹ̀ bàbá wa ní sábà rẹ̀ nígbà tó ń lọ mo ní kí oṣù máa ń lọ wá brọ́dà kan ní àwọn náà ní ìbòmù ní kọ́ kọjá kálájú fi ránṣẹ́ àwọn kọjá ọdún tó àwọn jáde tó jí àwádé wọ́n á dé ní sí oṣù máa ń kọjá sí lọ́ọ́ padà kí láwàá sí báyìí ni wọ́n ti máa mọ́ ní ìjọba fẹ́ràn bá kọjá sí báyìí nígbà tí oṣù máa ń kọjá lọ jẹ́ kí n tún má bú Musa tí ń jẹ́ amadu máa dìbò ọ̀rọ̀ ayé afẹ́ amadu máa ní wọ́n máa bọ̀ wọ́n ṣẹ̀ dé ní ọmọ wíwò ọmọ ní tuntun bí ká gbọ́dọ̀ má lọ́ọ́ lọ́ọ́ mo bá fẹ́ lọ ìmọ̀ àbí ọ̀sán pẹ̀lú mi má lọ́ọ́ lọ́ọ́ fẹ́ pọ̀ wà lágídí ọmọ lọ́ọ́ ní wájú àlàmísí àlàmísí kì í máa wá bíi bàbá àtọ́ bá a ti wá lè tó ilẹ̀ ẹ̀gbọ́n lọ́wọ́ ọ̀gá ìyá ìlà tó wá kọ sí lójú yìí ọkọ̀ ìlà láì fi lójú wá wò bí oṣù àwọn oṣù kásẹ̀ ìdíẹ̀ láti fi àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ ní kásẹ̀ rẹ̀ ẹ̀kọ́ ẹ̀gbọ́n ayá mi òdi òhàjì àbí àbẹ́ yìí sí nílẹ̀ ọ̀rọ̀ Yusufa náà kí ló ń yára mi ó rí bẹ́ẹ̀ ní mọ́sùn. àná yóò sún wà bá àbí bọ́dì máa ń ná lọ́wọ́ àlẹ́ náà bọ́dì máa ń ná lọ́wọ́ àlẹ́ náà ìnáwó máa yá tẹ́tẹ́ wọ̀ ẹ̀sìn níbi wàyí náà lọ àlàyé dé wà lálẹ́ mọ́sùn. ìmọ̀tẹ́rù ìgbélé ọ̀nà múrí báyìí ìmọ̀tẹ́rù rẹ̀ wọnú tíráàtù Yusufu wọ́n gbé Yusufu àtàwọn àyẹ́ ìjọ ẹ̀yẹ kọjá wàhálà èṣù lọ́bẹ̀rẹ̀ sí wọn láàrin wàhálà wá dé kí ni Yusufu wá lùmọ̀ làwọn nínú. wàlá dábàtì àmà báwí lùrù yàyà mi kọ́bínú kọ́bíjà aláwọ̀ àkọ́ àkọ́ni àlàbánà bí ìfẹ́ akárajà níbi ẹ̀sìn jí ní mi ń bá di ànàzága ṣe ikọ́ bèbè wà bèbè wà sí mi ń bá di ànàzága ṣe ikọ́ bèbè wà bèbè wà sí iná rọ̀bì lọ́tí fún ìmọ̀ ìyẹ̀ṣà iná wà lẹ́rìí ọ̀lẹ́. gbogbo tí ọba kọjá lánàá rí làní lónìí nígbà tó ọjọ́ pé bàbá wọn bá méjèèjì ṣe wọn gbọ́dọ̀ Ọlọ́run káwáyé pé wọn ò sí mọ́ wọn sàbí wa báwọ̀ tẹ̀ lágbára káyé wọn á lè dà sí agbójú ìdúrà wa lọ. agbọ́rọ̀ nínú etí ìdúrà wa lọ. ìfara àwọn òkú fẹ́nìkan ojú tẹnìkan lọ tó bá ní bẹ́ẹ̀ àti ìmọ̀ràn tí àfáà mi bàbá mi ṣe Ádámù mímọ̀ bí wákàtí afárúkì ọ̀dùn mo tò wọ́n pọ̀ ní ìbò tí mo tó bàbá mi sí mo tó sí wákàtí afárúkì náà yá bàbá náà máa lóye Ádámù ó sì wá ti náà wá sàlámù.
àwọn tí ń jẹ́ ànábì àwọn tí wọ́n fà ànábì mà wá wọlé sára ànábì tí wọ́n ní ká ànábì ní tá a fi gbọ́dọ̀ wá fún lẹ́tọ̀ ìtọ́ wá ní pé lákàdí ìgbà akun. وقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم. dúró ti ti alẹ́ Muhammad bọ́ bá wò mẹ́ta ni ó ní làkàdé àkùnrin fún mi àfikún àzízún alákọ̀ọ́kọ́ nù pé wàhálà yín wàhálà lónìí fitina yín fitina nàbì ni àtàkùn àgbàdo àgbàdo sẹ wọn ní òun lọ jákè má ẹnìkan kan gbọ́ ní wíwá àmọ́ Fatima wá gbé tísà nàbì lẹ́nu bàbá yìí kí ni wí Fatima wá rí pé tá nàbì tá ní wí náà ní pé umati ẹni lọ́dọ́rọ́ ń lọ́dọ́rọ́ àwọn àjọ ọdún ṣé Ibrahim wá kí bẹ́gbẹ́ sàlámù aláàmú kọ́lá yà á rọ́ọ̀dù umati. سلام على من قال يا رب أمتي أجرهم من النيران قال نعم أجرهم من النيران قال نعم أمتي problem àwa àjọ ànábì ìdí bá ń ṣe wáyé ṣe àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì. àrísùn àríkùn. àrísùn àríkùn. ànábì ò ní fẹ́ nìkan sẹ́yìn ọmọ ìdíwájú yọmọ sánà fún wa ni ẹ máa bọ̀ ẹ kọjá gbogbo tí ó ṣe wọn ní àǹfààní lànà bí wọn máa so fún òkú wọn lọ́bẹ̀ bí ẹ ìmúra tó ẹ ìdèyàn tó ó di méjì. ọlọ́run ní Muhammad tí ń sọ̀rọ̀ rẹ̀ yá ẹ lo ẹni àánú ni o fẹ́yìn mú mi ní olùkẹ́ni torí èmi ọlọ́run ní ṣe sí mi tí ì ṣe kó tó kàn ọ̀rọ̀ tí ò tọ́ ọ̀rọ̀ mi bá ti ṣe ọlọ́run yọ̀ pa wọn ẹ̀kún ọkọ rẹ̀ ẹ̀kún ọkọ rẹ̀ nígbà tá a lè lè máa dákun sílẹ̀ gbogbo tí a bá ṣe ọ̀gá máa mú ìṣòro bẹ́ẹ̀ wọ́n pa wọn rẹ̀ mọ́ ní ìlọ́ pa wọn rẹ̀ dá ó ní bẹ́ẹ̀ ni mú mi ní ẹ̀yà ọ̀rọ̀ kò fọ́ anábì ní àkùnyẹ lórí àwa tí ń jẹ́ gbèsè fún wa pé tó ṣe fún wa káàdùn tó ṣe fún wa nìyà àti ẹnìkan ní ọ̀sán jọ dẹnìkan jọmọ ọlọ́pẹ́ tá a bá wá fẹ́ jọmọ ọlọ́pẹ́ ọjọ́ ti lọ lẹ́tí náà àmọ́ àwọn àjọmọ ọlọ́pẹ́ tó jẹ́ tọ̀tọ̀ gbọdọ̀ fún ànábì tó o bá jẹ́ mú mi ní òdòdó tó o bá fún lẹ́tọ̀ ìbò kírun ní orí ọ̀dọ́ bọ́ọ̀lù àwẹ̀ kọ̀ lọ bọ́ọ̀lù sàká kọ̀ lọ bọ́ọ̀lù ájì kọ̀ lọ kò sí tó lè ṣe àti tó o bá fi ìbò lọ tó lè wọlé nǹkan mẹ́jọ ni báwa nǹkan mẹ́jọ tí ò ní ìlú tútù má làmú mi mahabara kọ́kọ́. mahabbatun nabi. Ànábì lọ gbọdọ̀ fẹ́ràn gbogbo nǹkan lọ títí kára rẹ̀. tasdiquhu bima akhbara bihi min al-umuri lima jaa. ọkà máa mú bẹ́ẹ̀ tí máa fáyà bí wọ́n máa rò pé ìdáàbò láti mú. ànàbí yìí àwọn. Ànábì ní ẹlẹ́ẹ̀kejì ní pé ká gbàgbọ́ tẹ̀síbí ká sòótọ́ pẹ̀lú ànábì àgbọ̀dọ̀ kúrọ́ máa. walladhina amanu bihi wa azzaruhu wa nasaruhu واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون امتثال ما به أمر واجتناب ما نهى وزجر ما آتاكم الرسول فخذوه والرابع الإيمان بأن هديهم أكمل الهدى وشريعته أكمل. ọ̀nà àmàtà náà yìí wáyé òun ló pé òun ló ti da gbogbo ọ̀nà lọ tó àbá ti gbà bẹ́ẹ̀ tó pé ọ̀nà kan tó wà tó dáa ta náà yọ kú fún oṣù. Inna dina inda Allahi al-Islam wa man yabtaghi ghayra al-Islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin. ìsọ̀nà àlàmúmínì al-khamis ad-difa'u an shari'atihi wa dinihi. nígbà náà bí wọ́n ti ń gẹ̀ẹ́sẹ̀ ní àsìlámù báwo ló ṣe máa dìfẹ́ǹdì ẹ̀ tí ò ní wó. ìka ojúṣe rẹ̀ lẹ́ẹ̀ka àtọ́gbọ̀rọ̀ ti fà nábì nìyẹn. والسادس ẹlẹ́ẹ̀kẹfà. نشر دعوته إلى جميع العالمين. báwo la ti fẹ́ mú àwa mùsùlùmí tí dáwà nábì ò ní takú sójú kan tẹ́ máa tì í bí ọgbọ̀dọ̀ lọ́wájú ojú lọ́gbọ̀dọ̀ ti fà nábì ni ẹlẹ́ẹ̀kẹjẹ. والسابع عدم إيذائه. ọgbọ̀dọ̀ fara nà nábì. Adamu Isa má fara nà nábì
الصلاة والسلام عليه الصلاة والسلام عليه. Asalatu ọgbọdọ ma se fa nẹbi ya iman ọgbọdọ yẹn na asalatu lọ́nà àbáyọ asalatu náà láwa sí àwa fi kó ọ̀rọ̀ wa lọ́rọ̀ bá a ṣe máa kó lé lọ́wọ́ ní ọdọọdún Ọlọ́run masa wọlé àlẹbí Muhammad. Báwo ló dá aṣọ yà kúrọ́mà. Bàbá dájú kó o kó ń dá aṣọ yà kúrọ́mà. Bó ṣe rí nu. Ọlọ́run. Ọlọ́run. Àwọn ẹrú rẹ̀ tí wọ́n wá péjọ sí. Gbogbo àwọn ẹrú rẹ̀ tó wá péjọ sí. Àwọn kálukú máa ní àríwá. Àwa ṣe àsàlátù. Kátó wá jẹ ló tẹ̀. Ọwọ́lá Ànábì Muhammad. Ẹni ọ̀kadà rẹ̀ ní gbogbo fúnnu wa. Ọlọ́mọ sọ ní kúkúrú. Ẹni ọ̀kadà rẹ̀ kúkúrú fún. Ọlọ́mọ bá wa sọ ní gbogbo. Ọ̀kadà rẹ̀ ó sì fún. Báwa yí sólówó. Báwa ọ̀kadà rẹ̀ olówó fún. Wá yí sóló sì padà mọ́. Gbogbo tí kó kálukú wájà nínú ara. Ọlọ́mọsá wà sàn bẹ́ẹ̀. Gbogbo ẹni tí tọrọ mọ́lọ́ fún. Ẹni ó ti ní má lù pa. Ẹni olóyún tó lù ọdún sẹ́lẹ̀ lọ́tún ọ̀pẹ̀. Gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́. Ọlọ́mọsá jẹ́ wọ́n sàṣeyọrí. Ìjọba ti kọ́ yọrí. Àádẹ́ ló fi kó wájọ́. Àádẹ́ ló fi kó wájọ́. Ọlọ́mọ fi bínú rẹ̀ tú wa ká. Ọlọ́mọdé Muhammad. Tó dúró ti Ọlọ́run lára wa. Tó ti Ọlọ́run lára wa. Tó ti Ọlọ́run lára wa. Àbámi sanwó yín lẹ́sà. Dúpẹ́ fún yín. Ọlọ́run mọ̀nà tí ó gbàdúgbẹ́ bẹ́ẹ̀ ni. Àwọn afọ àwọn ọlọ́run yá fi wọn. Gbogbo àwọn bàbá ọlọ́run yá fi wọn. Ọlọ́kàrà máa ṣe o. Ọlọ́run ẹni ọlọ́run. Àníyàn. Bàbá ní kájà àníyàn. Ṣé o bó ti bá ti dúró? Lábàlá bẹ́ẹ̀ á máa wá fi ókọ ọlọ́run jọ ní ìsìn. Lẹ́bàá bí àrọ́ máa fi orúkọ ọlọ́run báyìí. Ilẹ̀ bá máa ń kí òru àwọn akáni. Ilẹ̀ bá máa ń bí orúkọ àwọn akáni. Ọkọ ọlọ́run náà dá máa pè ní olèlà láàrin òwúrọ̀.
kọ̀sídà ṣe ìsìgáṣà láfíàkọ̀ ọlọ́jà díẹ̀ mi lọ láti lé láti máa fẹ́ sọ má jẹ́ àfilé ìdágbére fáyé ọmọ ṣé o láti ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ọlá àwọn àfáà ta ló fẹ́ kádùá àwọn yára gbà ta ló fẹ́ kádùá àwọn yára gbà. وشهد بمجد أركان
العالمين